Apoti Eri. Apoti ìdọ̀tí. Apoti ìdọ̀tí. Ọmọ àlè ni ọ̀sìnwín ni. Tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí Apoti Eri sọ lẹ́nu náà. Ẹ ti mọ̀ wípé Apoti Eri wà lára àwọn tó ń lo Yorùbá nation láti make owó. Tó ń lo avenue yẹn láti gbá àwọn ọmọ Yorùbá. A ní àwọn kan tán ní Apoti Eri pé wọ́n pé ó lóun dá security kan lẹ̀ ní Abẹ́òkúta àgbẹ̀ tọdẹ ṣé tọdẹ tàgbẹ̀ ló pé tán kówó rẹpẹtẹ fún àtìgbà tó ti gbowó lọ́wọ́ àwọn yẹn ní ò padà pè wọ́n mọ́. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣé rí Apoti Eri ò jẹ́ nílé orò jẹ́ nílé eégún ni nígbà tó lọ sí ọ̀dọ̀ olóyè Ìgbòho tó dé tó padà sí ń sọ mọ̀nàmọ́ná tí mo pè ó deny ẹ̀ mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹrin ti wí pé Apoti Eri jẹ́ kan nínú àwọn tó lọ bá ìyá Kogi Blessing Àgbájé ní Kogi tọ́nà wà lórí òkè pé wọ́n ń gbàdúrà kí Dúpẹ́ Onítìrí tètè gbé adélé wá kì í ṣe ọ̀rọ̀ 2021 2022 ni mo sọ 2023 ọ̀rọ̀ towards end of 2022 ni o la Àpótí ìdọ̀tí ti lọ bá ìyá Kogi orí òkè ọ̀tọ̀ ló ń lọ ọjọ́ méje owó gan ló tún dá wàhálà sáàárín òun àti ìyá Kogi tẹ́ bá wo Àpótí Eri dáadáa nígbà tí ọ̀rọ̀ Tani Ọlọ́run wà nígboro ó kílìkì mọ́ àwọn àfààyè owó ló ń wá owó l'Àpótí Eri wá kì í ṣe kó fẹ́ràn Yorùbá débẹ̀ kò ṣiṣẹ́ Yorùbá nígbà tí Àpótí Eri fẹ́ wá sí ọ̀dọ̀ bàbá gẹ́gẹ́ ojú yes wọ́n pe bàbá kan ní Bishop Macaulay tẹ́ bá mọ̀ Abat Macaulay ìgbà yẹn bá àwọn bàbá ńlá wa yẹ Abat Macaulay ọmọ bàbá yẹ ó wà lára àwọn tó ṣe Yorùbá nation bàbá yẹ àti Àpótí Eri náà fẹ́ lọ rí bàbá gẹ́gẹ́ ojú tẹ́ ń wọ mọ́tò bàbá mi àánú Ọlọ́run ò ní jìnnà sí ń bọ̀ Ráṣọ́lá ẹ ṣeun mi àná ẹ ní wọ́wọ́ tì wọ́n fẹ́ lọ rí bàbá gẹ́gẹ́ ojú bàbá yẹn ni wọ́n kọjá Ìbàdàn wọ́n bọ̀ láti Èkó wọ́n kọjá Ìbàdàn ó kù díẹ̀ kan dé Ìkirè lọ́lọ́pàá wọn dúró nọ́mbà bẹ̀rẹ̀ sí í ṣẹ́ẹ̀kì inú mọ́tò bàbá yẹn nínú báàgì Àpótí Eri igbó tán gbé jáde ń bẹ̀ igbó tán gbé jáde nínú báàgì Àpótí Eri bí ènìyàn 20 bàbá mu igbó yẹn wọn lè mú tán lọ́sẹ̀ kan bàbá yẹn ní ojú ti òun bàbá Bishop Macaulay ṣì wà láyé o ó ní ojú ti òun a man of God tóun wò gẹ́gẹ́ bí man of God pé kẹjọ ní gẹ́gẹ́ bí man of God tí ọlọ́pàá wa bẹ̀rẹ̀ sí ṣáàjì yín tẹ́wọ́n bá igbó tó tún bá lọ́wọ́ lápẹ̀ kì í ṣe igbó kékeré tẹ́lẹ̀ mọ̀ pé Àpótí Eri owó ló fi Yorùbá ń pa owó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ló ti gbowó lọ́wọ́ wọn bàbá yẹn nígbà tí bàbá yẹn ń sọ fún mi pé Baba Ekiti ó ní Àpótí Eri ó ní kì í ṣe èèyàn ó ló kàn ń pera ẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run ó ní ìránṣẹ́ Lúsíférì ni ọmọ àlè pọ́nbélé l'Àpótí Eri is not part of us ẹ ti mọ̀ wípé ìtàn tí Àpótí Eri ń pa ẹ ti mọ̀ pé kò yé ẹ̀bá bí léèrè Àpótí Eri tó sọ wípé Nàìjíríà ju Yorùbá lọ ẹ̀bá bí léèrè pé ìgbà wo ni Nàìjíríà bẹ̀rẹ̀ sí exist ìgbà wo lórúkọ Nàìjíríà dé okay ọdún wo náà bí bàbá wa Jeremiah Ọbáfẹ́mi Oyèníyì Awólọ́wọ̀ ọdún wo náà bí Abat Macaulay is part of our fathers Bishop Ajayi Crowther Pẹ̀kẹ́lẹ́ Mẹ́sì nìbàdàn ọdún wo náà bí wọn Adékúnlé Ajáṣin ọdún wo náà bí wọn àbí bẹ́ẹ̀ kọ́ ọdún wo náà bí wọn àwọn forefathers wa adélé tó bí ní 1900 adélé tó bí ní 1870 1869 1892 adélé tó bí ní 1913 kí Nàìjíríà tó dé ẹ ti mọ̀ pé Àpótí Eri ọpọlọ ẹ ti yòrò igbó tó mú Yorùbá lẹ́jẹ̀ mú lórí tutukutu owó ló ń wá ẹ mọ̀ pé ìgbà tí Ta lọ́lọ́run ti jáde ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń gbé ọ̀rọ̀ Ta lọ́lọ́run lé ní o Ta lọ́lọ́run lọ́la o tí wọ́n rò pé ń fẹ́ràn Ta lọ́lọ́run ni tó lọ jókòó ti ọ̀dọ̀ àwọn àfáà yẹ tó ń bá àwọn àfáà ní kiri wọ́n rò pé ń fẹ́ràn Ta lọ́lọ́run ni owó ló fi Ta lọ́lọ́run ń pa pé tó bá ti lè gbé program Ta lọ́lọ́run pápápá bíi 20,000 50,000 àti wo òun ó lè yẹ owó tó máa gbà lórí YouTube Ta lọ́lọ́run dẹ̀ ti wá bọ́ àbí òtán ló fi wá mú jáde tó wá ń sọ ìtànkìtàn pé Nàìjíríà ju Yorùbá lọ ẹ ti mọ̀ pé Ta lọ́lọ́run ìkan nínú àwọn ẹni bí ni tí akómẹ́rò tẹ́lẹ̀ ta ní èèyàn ni
òun náà gbọ́n ó fẹ́ jà fún orílẹ̀-èdè ẹni ẹja jọ jíṣẹ́ lẹ́yìn mọ̀ wípé ọmọ àlè àmì ló jẹ́ láàrin wa. Ó ti sá lọ sọ́dọ̀ Dúpẹ́ Onítìrí, ó ti bá Dúpẹ́ Onítìrí ṣe. Ìgbà tí mi wá pè tí mo wá gbọ́ gbogbo tó sọ lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí, torí gbogbo gúrùpù Dúpẹ́ Onítìrí pátápátá làláwọn ọmọ sí bó ṣe ń lọ. Ìjọ tí mo sọ fún ó ṣọ́ọ̀kì pé bó ni Baba Ekiti ṣe gbọ́ ó fẹ́ parọ́ mu ní Àpótí Ẹ̀rí màá gbé ẹṣẹ́ pè àwọn ní bàbá irọ́ o mo ní nǹkan bẹ́ẹ̀ lọ sọ nípa olóyè. Àwọn onírárá wọ́n fẹ́ bá ń jẹ́ lọ́dọ̀ olóyè ni mo ní eléyìí ò ṣe pé wọ́n fẹ́ bá ìjẹ́ lọ́dọ̀ olóyè. Ibẹ̀ ìrìn ni ó pe olóyè ní òun náà ti gbọ́ ló bá bẹ̀rẹ̀ sí irọ́ ni wọ́n fẹ́ bá ń jẹ́ ni. Nígbà tó máa túyọ́ lọ́wọ́ ní òun ò tiẹ̀ sí lọ́dọ̀ anybody, òun ò sí lọ́dọ̀ olóyè, òun ò sí lọ́dọ̀ Baba Akíntóyè, òun ò sí lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí, ẹni bá ṣàti ṣe Yorùbá nation ló ń bá lọ. Ńgbà tó tún pẹ́ ó tún di gbì ó di ọ̀dọ̀ Ìbà Gani Adams. Ó rò pé ó ń lé Ìbà Gani Adams gbá kò mọ̀ pé Gani Adams gbọ́n ju òun lọ. Àpótí Ẹ̀rí nìyẹn, ìwà tó ń wù nìyẹn. Ebi ló ń pa tẹ́ bá ti rí àwọn elébi yẹn ẹ lè dá wọn mọ̀, ṣùgbọ́n ìwà wọn ni ó máa gbé wọn síta tẹ́ ẹ máa fi mọ̀ wọ́n pé àwọn wọ̀nyí ó lè ní wọn. Àpótí Ẹ̀rí is not one of the agitators tó ń jà fún ìran Yorùbá. Ẹ sọ wípé ipa wo ló ti kó? Tàgbẹ̀tọ̀dẹ tó dálẹ̀ ní Ogun State, àwọn tó ti gbowó lọ́wọ́ wọn. Tàgbẹ̀tọ̀dẹ tó ní àwọn ṣiṣẹ́ àwọn tó bá fẹ́ dáko tọ́pù lọ́wọ́. Mo ń sọ̀rọ̀ 2022 àwọn ìyá yẹ pé wá pé láti gbà yẹn tá ti gbówó lé lọ́wọ́ tán tó bá pé kò ní dá wọn lóhùn mọ́. Àwa ni òun torí Yorùbá nation òun fi ṣe Ọlọ́run lẹ̀ ti mọ̀ pé irọ́ ló ń pa. Ṣé iṣẹ́ Yorùbá nation rí kó fi ṣe Ọlọ́run lẹ̀ ni? Ó lè ní kì í ṣe Àpótí Ẹ̀rí, àpótí ìdọ̀tí, àpótí èérí ni èérí, àpótí èérí. Ara àwọn màṣá Dúpẹ́ Onítìrí l'Àpótí Ẹ̀rí. Ara àwọn custom officer Dúpẹ́ Onítìrí òun àti kò ìyá Kogi fake ìyá Kogi Blessing Àgbájé tẹjọ lọ sọhùn tẹjọ lọ ṣe yàrá yòlò tẹ ń gbowó lọ́wọ́ àwọn ènìyàn. Òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣe Àpótí Ẹ̀rí sọ́tò di extent tó fi ń gbowó lọ́wọ́ àwọn ènìyàn pé òun ní security òun ní àwọn warrior kó jáde síta kó wá deny ẹ̀. Gbogbo ìyẹn pátápátá inú mi dùn àtàwọn tó ní fake warrior àtàwọn oní fake agitator àṣírí wọn ti tú. Ṣùgbọ́n ìtàn tó wá ń payẹ kò dìgbà tó bá sọ fọ́mọ Yorùbá tòótọ́ ẹ ti mọ̀ wípé Àpótí Ẹ̀rí kò lọ́pọlọ. Ẹ ti mọ̀ pé òkè Àpótí Ẹ̀rí o empty barrel ló wà ńbẹ̀. To today Nigeria is a 63 years age. Ìtàn tí àwọn bàbá wa pa fún wa, ìtàn tí bàbá Professor Banji Akíntóyè pa fún wa ni pé àwọn ìyá wa ti ń ṣòwò láti a 60th century. 60th century. There's nothing like a Nigeria that time. Òyìnbó tó dẹ̀ ló sọ wípé òun discover Niger area. Ẹgbọ́n ṣé ìgbà tó débẹ̀ lómi yẹ́ ṣe ìdébẹ̀ ni? Omi yẹ́ ti wà kí aláyé tó dé ayé. Omi yẹ́ ti wà nígbà tí Ọlọ́run ọba mi ti ṣẹ̀dá gbogbo ayé pátá ní omi Niger yẹn ti wà ńbẹ̀. Ó dé òfin lórúkọ ó ní orúkọ yẹn papọ̀ girlfriend ẹ̀ fún Nàìjíríà lórúkọ wọ́n join ọmọ ológo papọ̀ pẹ̀ mọ́ àwọn ajíríyà. Ẹ ti mọ̀ pé Àpótí Ẹ̀rí kò ní àgbà ńlé. Ẹ ti mọ̀ pé Àpótí Ẹ̀rí kò jáde ní ilé eré. Tó bá jẹ́ ní tó jáde ní ilé eré ni kò ní máa pàtàkì tàn. Ọ̀dọ̀ àwọn Yorùbá ti sọ pé tẹ́nìyàn bá ti fẹ́ joyè kóyè yóò mú ìtàkìtàn balẹ̀ yóò máa pa ìtàkìtàn. Ṣùgbọ́n ìtàn ilé tó pa yìí ìtàn tó jẹ́ pé bẹ́ẹ̀ bí ọmọ kékeré àná léèrè á sọ fún wọn wípé àwọn bàbá wa ti ń ṣayé wọn, àwọn bàbá wa ti ń lògbà wọn, àwọn bàbá wa ti gbégbé ayé ọlọ́ba. Ìran Yorùbá ti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí Nàìjíríà tó dé 1914. Ogun tó ń jà wá lọ́wọ́lọ́wọ́ tá à ń jà lọ́wọ́lọ́wọ́ yìí tí mo dẹ̀ mọ̀ pé a máa bọ́ nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ogun 1914 ni ní ìgbà kan rí àwọn bàbá wa sọ wípé ìran àwọn bàbá wa máa yá àwọn orílẹ̀-èdè tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n máa ń yá wọn lówó ni kí tó dà wá papọ̀ máwọn ẹni bì. So Àpótí Ẹ̀rí kó lè mọ̀ Yorùbá ju Nàìjíríà lọ. Ṣé o gbọ́ mi? Ọ̀sán gẹ́gẹ́ ní Nàìjíríà dé. Yorùbá ti ti àǹtí orísun wa yìí tó bá ń gbọ́ ọmọ kóòtù òjíire bí ó ju Nàìjíríà lọ. Nigeria is a 63 years. Ṣé o gbọ́ mi? Nígbà tí àwọn Ẹ̀gbá máa bẹ̀rẹ̀ àwọn Ẹ̀gbá the first newspaper in Nigeria
wọ́n pè ní Ẹ̀gbá newspaper àbí Ẹ̀gbá starting their own reign ní 18th century 1830. There's nothing like a Nigeria that time. The Ogedegbe Agbogboro. There's nothing like a Nigeria that time. Tobagbo Moremi Ajanshoro. There's nothing like a Nigeria that time. Àwọn akọni ìgbàanì. Àwọn Timi of Ede. Banka. There's nothing like a Nigeria that time. Bashorun Ga. There's nothing like a Nigeria that time. Obanta. There is nothing like a Nigeria that time. My brother. Ohun tí ò bá ti yé èèyàn, ẹ má torí pé ẹ fẹ́ jẹun tàbí ẹ fẹ́ lówó, kẹ́ máa tutukutu, kẹ́ gbàgbé ọjọ́ ọ̀la yín. Apoti Eri, he showed that ọmọ àlè pọ́nbélé ó jáde nílé ire. Torí mo máa ń sọ dáadáa ẹni tí ò bá ti ní bíbí ire kò lè ní ìwà ire. Ẹni tí ò bá ti ní ìwà ire, tí ò ní bíbí ire, tí ò ní ìwà ire, ẹ ti mọ̀ pé ilé tó ti jáde kì í ṣe ilé ire. Ibi tí nǹkan ti máa bàjẹ́. Mo sọ́nà rí pé àwọn kan wà tó jẹ́ wípé owó ni máa ń darí ayé wọn. Owó ni máa ń wà wọ́n bígbà tẹ́nìyàn bá wa ọkọ̀. Àwọn kan wà tó jẹ́ wípé wọn ò gbà kówó darí ayé wọn bó ti wù kí ìyà yẹn máa jẹ wọ́n tó. Wọ́n á máa gbọ́ pé a ti gbọ́ kán bá irú mi nínú irú situation báyìí. Àwọn yóò gbà kówó darí wọn nìyẹn. Àwọn tówó darí wọn lẹ máa gbọ́ pé ayé là ń ṣe ká tó ṣọ̀run. Any opportunity tẹ́ bá ti lose ẹ̀ lè padà rí mọ́. So they can do anything because of money. Irú wọn ni àpótí ìdọ̀tí. Ọmọ àlè ni aṣọ funfun tó wọ̀ yẹ dúdú nínú ẹ̀rí. He was not ìkíníboli ní ẹbí léèrè ní ta ló pè é. Tí irú Apoti Eri bá lọ́lọ́run ló pè òun ta ló níbo lọ́lọ́run dúró sí tọ́lọ́run ti pè é. Kí ni nọ́mbà tọ́lọ́run lò? Àwọn tó máa lọ sórí òkè kan tá lọ bá wòlíì èké kan tá máa kọ́ ìfèdè fọ̀. Who is Apoti Eri criminal? Who is Apoti Eri olè? Who is Apoti Eri amúgbó? Kó wá jáde síta kó lóhun kó lọ́lọ́pàá ò àrẹ́sì òun pé wọ́n mú pẹ̀lú igbó. Nígbà tó wà àti bàbá Bishop Macaulay tí wọ́n travel bó lọ sí Kwara State lọ́dọ̀ bàbá gẹ́gẹ́ ojú. Igbó tí ènìyàn 12 ò lè mú tọ́lọ́sẹ̀ kan. Tó wá jáde síta tó wá ń tún yánmọ́yánmọ́ nígboro ẹnu. Àwọn igbó, àwọn authentic igbó. Àpótí olè ẹ ṣe dáre bàbá mi. Àti bàbá olóṣèlú tẹ́ni ló bá ṣubú onímọ̀ bó ṣe máa dìde tẹ́ni ló bá dẹrù ẹ̀ tẹ́ni ló bá dà máa ní màá ṣe máa tutù lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹni ọmọ Yorùbá ẹ ti máa àwọn tó dúró dédé ẹ ti máa àwọn tó dúró dédé lábẹ́ orí Yorùbá lè ṣe wọ́n lórí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.